ẹgbẹ́ NDC yanjú ọ̀rọ̀ Obi àti Kwankwanso ni yóò kojú Tinubu ní 2027. Nígbà tí àwọn onílùú bá lọ sóde ayẹyẹ tí òde náà bá dùn dáadáa tí wọ́n lùlùlùlù tí wọ́n gbowó fúnra wọn ni yóò máa kíra wọn tí wọn yóò máa fìlù sọ pé ó kàn ń tó ń wá adìyẹ fẹsẹ̀ tánlẹ̀ ó kàn ń tó ń wá. Tó bá ṣe pé Yorùbá ni Peter Obi ni tí àwọn onílùú bá pàdé ẹ̀ ìlú tí wọn yóò lù fún náà nìyẹn. Nítorí ní tòdodo Peter Obi ti fẹsẹ̀ tánlẹ̀ ó ti rí ohun tó ń wá báyìí o. Nínú ẹgbẹ́ NDC Nigeria Democratic Congress ló sì ti rí. Bó bá sì jẹ́ ọkùnrin náà fẹ́ràn ṣọ́ọ̀ṣì oníjó tó bẹ́ẹ̀ ni yóò máa kọrin báyìí pé NDC ti ṣe fún mi ohun tí ADC kò lè ṣe NDC ti ṣe fún mi. Ohun tí àwọn ADC fẹ́ torí ẹ̀ yọ ilé ayé lẹ́mìí Peter Obi ọ̀fẹ́ lófò làwọn NDC gbé ilé lọ́wọ́ báyìí o. Peter Obi fẹ́ du ipò ààrẹ Nàìjíríà bí wọ́n bá sì fi ọ̀bẹ là á lápá tí ẹ̀jẹ̀ jáde ohun tí yóò wà nínú ẹ̀jẹ̀ náà nìyẹn o. Bóyá yóò wá wọlé tàbí kò wọlé ìyẹn kù sọ́wọ́ Ọlọ́run àti àwọn òǹdìbò ọmọ Nàìjíríà. Àmọ́ ní ti Peter Obi èyí tó kọ́kọ́ jẹ́ lógún jù ni pé ó fẹ́ du ipò ààrẹ. Láti mú kinní náà rọrùn fún ó ní ọdún 4 péré lòun yóò lò nípò náà. Bó sì tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ń béèrè pé báwo ni yóò ṣe yanjú ìṣòro Nàìjíríà láàrin ọdún 4 péré. Ọkùnrin náà ní ẹni tí ò bá mọ̀nà ní dápàdé ń pàdé bí ibi tí a bá ń lọ bá yé ni àárín geere ni. Ó ní ọdún 4 lòun yóò lò sẹ́ẹ̀ òun yóò sì yanjú gbogbo wàhálà tó ń bá ọmọ Nàìjíríà láti ọdún yìí wá. Ó di méjì bẹ́ẹ̀ yẹn. Ohun kẹta tí Peter Obi lòun yóò ṣe náà ni pé ọmọ ilẹ̀ Haúsá gidi kan lòun yóò fi ṣe igbákejì òun. Ohun mẹ́ta tí Obi ń wá nìyẹn: kó dupò ààrẹ, kó lo ọdún 4 tó bá wọlé, kó sì fi ọmọ Haúsá ṣe igbákejì ẹ̀. Bí a bá sì fẹ́ sọ ọ́ ní tòótọ́ bí ètò òṣèlú àsìkò yìí ti gbà nìyẹn. Ètò àsìkò yìí kò gba kí ẹnikẹ́ni tí ó bá du ipò pẹ̀lú ààrẹ tó wà níbẹ̀ yìí wá láti òkè ọya. Pálapàla àti ìwà ìrẹ́jẹ pátágbà ni. Ohun tó lu ẹgbẹ́ PDP fọ́ láti ọwọ́ Àtíkù Abubakar nìyí. Òun náà ni yóò sì tún lu ẹgbẹ́ ADC náà fọ́ láti ọwọ́ bàbá yìí kan náà. Àtíkù ti múlẹ̀ pẹ̀lú ìdúpọ̀ ààrẹ. Ó sì dàbí pé ó ti sọ kinní náà di ogun abẹ́lé civil war pé àfi kí òun gbàjọba lọ́wọ́ Tinubu. Ohun tó sì gbójúlé tó fi ran rí bẹ́ẹ̀ yẹn kò yé ẹnìkan o. Àmọ́ Àtíkù nígbàgbọ́ pé lọ́dún 2027 yìí ni kòkó òun yóò so jìngbìnì. Àsìkò náà lòun yóò kórè gbogbo wàhálà tí òun ti ń ṣe. Bí Tinubu fẹ́ bó sì kọ̀ òun lòun yóò gbàjọba ìṣáni. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ kò ju ẹnikẹ́ni lójú o. Ó ti lérí báyìí ní 2019 fún Muhammadu Buhari. Ó lérí bẹ́ẹ̀ fún Tinubu yìí náà ní 2023. Síbẹ̀ ọ̀rọ̀ ẹ̀ kò yàtọ̀ sí ti àkókò tó ń fẹnu sọ́gi láti àárọ̀ ṣúlẹ̀ tó lóun ń gbẹ́dó. Ó ń fẹnu sọ́gi ọmọ ẹ̀ náà ń fẹnu sọ́gi. Ohun tí wọ́n ń fojoojúmọ́ ṣe nìyẹn. Àmọ́ kò sí ẹni tó rí odó àkókò fi gúnyán rí. Odó tí kò ní kúrò lára igi tí wọ́n ti ń gbẹ́. Peter Obi mọ eléyìí. Ohun tó ṣe ń yẹra fún Àtíkù láti 2023 nìyẹn. Ohun tó sì jẹ́ kó máa tinú ẹgbẹ́ kan bọ́ sínú òmíì nìyẹn. Nítorí kò sí ẹni tó fẹ́ gbà á láàyè kó dupò ààrẹ lọ́fẹ̀ẹ́ lófò bẹ́ẹ̀. Bí wọn yóò sì gbà á láàyè bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ inú ẹgbẹ́ tí Àtíkù bá wà láéláé. Ohun tó ṣe fi PDP sílẹ̀ ní 2022 tó bẹ́ sínú Labour nìyẹn. Nígbà tí ọ̀rọ̀ sì tún fẹ́ dojúrú ní Labour ó bẹ́ sínú ADC. Inú ADC ni wọ́n sì ti sọ fún un pé ààyè àpàlà ò sí nílùú òyìnbó o. Kò sẹ́nìkan tí yóò juwọ́ sílẹ̀ fún un pé kó wá du ipò ààrẹ o. Pé kò sí ibi tí wọ́n ti ń ṣe yẹn. Nínú ADC wọn ò sọ pé kó má lo ọdún 4 o. Wọn ò sì sọ pé kó má fi ọmọ Haúsá ṣe igbákejì ẹ o. Wọ́n sá wà níbẹ̀ nígbà tó ń fara bí Kwankwanso wọlé. Àmọ́ wọ́n ní bóyá ẹnìkan kò ní bá a dùn yẹn kó tutọ́ ìyẹn dànù bí adẹ́tẹ̀ tó ń wá abẹ́rẹ́ nínú òkun ni o. Obi gbọ́rọ̀ yìí kò lè mú un mọ́ra. Adìẹ gbọ́ ọjọ́ ọkọ ẹ̀ ó pòṣé. Àgùntàn sọ ọmọ ẹ̀nù ó ké mẹ̀mẹ̀. Ọ̀wàwà wá oúnjẹ títí kò rí ó bẹ̀rẹ̀ sí ha pẹ̀lú ìkanra. Obi ń wábi tí yóò yí ọwọ́ mọ́tò ẹgbà tí ò ní forí sọ́gi sọ̀pẹ̀.
ohun tó jẹ́ kó kọrí sí ọ̀dọ̀ àwọn NDC rèé. Ẹgbẹ́ tuntun tí èèyàn ò lè sọ pàtó bóyá Òbí kò mọ bí ọ̀rọ̀ ẹgbẹ́ náà ṣe jẹ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, nítorí kinní náà ti ju ara wọn ju o. Èèpo ẹ̀pà jọ pósí ẹ̀ lírí. Ìdí ni pé gbogbo ohun tí Òbí ń wá pátá, gbogbo ẹ̀ ní ẹgbẹ́ NDC kó fún un, tí wọ́n sì sọ sínú òfin ẹgbẹ́ wọn. Ọ̀rọ̀ Òbí àti ẹgbẹ́ NDC àfi bí ẹni tó ń wọ́kọ tó pàdé ẹni tó ń wáyà o, bí ẹni tó ní fìlà tí kò lórí tó wá pàdé ẹni tó lórí tí ò ní fìlà. Ọ̀rọ̀ kò wá ti bù ṣe. Ẹgbẹ́ NDC ṣe ìpàdé gbogbogbò ẹgbẹ́ wọn ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 9 oṣù karùn-ún yìí nílùú Àbújá. Àwọn èrò sì lu ibẹ̀ pa débi pé àwọn onímọ́tò kò tètè rọ́nà lọ. Ọ̀rọ̀ náà sì jọni lójú torí ọ̀pọ̀ aráàlú ní ò tiẹ̀ mọ̀ pé ẹgbẹ́ náà fẹ́ ṣèpàdé kankan. Ìròyìn pé bó sì ló pọ̀ ní Àbújá làwọn èèyàn gbọ́, tí wọ́n wá ń béèrè pé kí ló fà á, tí wọ́n sì ń sọ pé ẹgbẹ́ NDC ń ṣe convention ní o. Níbi ìpàdé yìí tí èrò pọ̀ lọ bí omi ni ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ náà, Afam Victor Gẹnẹ, ìyẹn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin l'Àbújá, ti dá alábàá pé nínú ìdìbò ọdún 2027 tó ń bọ̀ yìí, láti gúúsù Nàìjíríà South, ìyẹn bóyá ilẹ̀ Ìgbò tàbí ilẹ̀ Yorùbá, làwọn yóò ti fa èèyàn tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ àwọn NDC kalẹ̀ o. Pé ẹni náà tí àwọn bá fẹ́ fà kalẹ̀ gbọ́dọ̀ mú ará ilẹ̀ Haúsá kan gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ o. Àti pé ọdún 4 ni ẹni náà yóò lò nípò olórí ìjọba Nàìjíríà o. Lẹ́yìn ọdún 4, kí náà yóò yí kàn wọ́n nílẹ̀ Haúsá ní 2031. Bó ṣe wí bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹgbẹ́ pátápátá fọwọ́ sí. Ọ̀rọ̀ náà sì di òfin ẹgbẹ́ NDC. Kí ló wà tún kù? Wọ́n ń sà á, wọ́n ń kì í, ó sì tún lò mẹ́ni tó kú. Wọ́n ní abiṣú fèbèyà, àfìgbàdo yọ ọmọ bọ̀kùàbùọ̀kùà. Èèyàn onídélé ẹ̀kọ́ má fi sápá jẹ̀gbẹ́ iṣu. Ẹ̀yin sì wá ń béèrè pé ṣé ọdẹ ni àbí àgbẹ̀? Ọdẹ a máa ráyè tọ́jú ẹ̀gbẹ́ iṣu ń dán. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tí Òbí ń wá kiri ni wọ́n ti kó sínú òfin yìí. Gbogbo ohun tí Rábìù Kwankwanso ń wá kiri tó fi ń tẹ̀lé Òbí lẹ́yìn ni wọ́n kó jọpọ̀ yìí. Gbogbo ohun tí yóò sì fọkàn àwọn aráàlẹ̀ Haúsá balẹ̀ lé wọn lórí lásìkò ìdìbò tó ń bọ̀ náà lòfin náà ti gbé síta yẹn, òfin ẹgbẹ́ NDC. Bí àwọn àpapọ̀ Haúsá bá jókòó tí wọ́n bá ronú pé tí Òbí bá gbàjọba ọdún 4 náà ni yóò máa lò, tí wọ́n sì rí Kwankwanso lẹ́gbẹ̀ẹ́ bí igbákejì, tí wọ́n mọ̀ pé òun ni yóò di ààrẹ bí Òbí bá lọ, ọ̀pọ̀lọpọ̀ ìbò ni yóò ti ọ̀dọ̀ wọn láti àdúgbò wọn wá fún wọn. Nítorí tó bá jẹ́ ti Àtíkù ni o, kò sí aráàlẹ̀ Haúsá kan tí yóò dá lóhùn. Egémùṣù èrè kọ́sítọ́mà dáadáa ni. Àmọ́ ohun tí wọ́n kó balẹ̀ nínú NDC yìí, ìràwọ̀ ọ̀sán tí bàgbà lẹ́rù ni o. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà kàn wọ́n kú nínú APC nìyẹn. Níbi tí ọ̀rọ̀ náà mú ìjayà dání dé, alága ẹgbẹ́ fúnra ẹ̀ Nentawe Ìwádà ló kọ́kọ́ sáré sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà sì ni alága àwọn gómìnà ẹgbẹ́ APC yìí, Hope Uzodinma. Ìwádà ní èèyàn kan kì í mọ odi kí afẹ́fẹ́ má kọjá ni o. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí torí èèrà ilẹ̀ dẹ́ àwọn. Ọmọdé kì í gúnyán fòròkòrò tún gbé. Ó ní kì í ṣe gbogbo èyí tí wọ́n ń ṣe nínú NDC yẹn ni yóò dènà de àwọn nínú APC pé kí àwọn má lọ o. Ọkùnrin alága àwọn APC yìí ní iṣẹ́ tí àwọn ti ṣe sílẹ̀ wà níbẹ̀ tí gbogbo ìlú ń wo. Iṣẹ́ ọwọ́ àwọn ni yóò sì jẹ́ kí gbogbo aráàlú dìbò fáwọn. Wọn ò ní dìbò wọn fẹ́ lòmíì. Kódà kí wọ́n ṣòfin pé ọdún kan péré làwọn yóò lò nípò gẹ́gẹ́ bí olórí ìjọba. Ìwádà ní ohun tó máa ń dùn òun ni nígbà tí àwọn akọ̀ròyìn bá rí òótọ́ tí wọ́n wá ń yí ipò. Tàbí oníròyìn wo ni ò mọ̀ pé àwọn tí ẹ̀ ń pè ní NDC yìí bí ẹni tó ń fi omi adágún wí alágbálúgbú omi òkun ni. Ó ní àwọn NDC tí wọ́n ń pariwo yìí àfọ̀mọ́ ni wọ́n ò ní gbòǹgbò, ọmọdé tí ò láyà akẹ́bọjẹ ni gbogbo wọn. Alága APC yìí ní àwọn oníròyìn ń pariwo pé àwọn aṣòfin 17 wọ́n ti sáré wọnú ẹgbẹ́ NDC, wọ́n sì sọ ìyẹn di bàbàrà kan. Mélòó wá ní 17 nínú àwọn aṣòfin APC tí wọ́n lé ní 400+. Bẹ́ẹ̀ làwọn ní àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n lé ní 600+. Ọ̀kan ìbò wá ní ẹgbẹ́ tí wọ́n ń pè ní NDC yóò gbà tí yóò fi borí àwọn níbi gbogbo. Níbi tí Hope Uzodinma náà sì ti mú ọ̀rọ̀ ẹ̀ sọ nìyẹn. Ó ní òun ni alága àwọn gómìnà ẹgbẹ́ APC 31 sí làwọn 31. Gbogbo àwọn 31 yìí ni wọn yóò sì ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Tinubu. Ó ní ká wá dà á sílẹ̀ ká tún ṣà.
gómìnà 21 nínú gómìnà 16 tí nàìjíríà ní. ṣé bí àwọn 5 péré ló kù tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú míì? bẹ́ẹ̀ àwọn míì wà nínú àwọn tí wọ́n wà níta yìí gan-an tí wọ́n ti sọ pé Tinubu làwọn yóò ṣiṣẹ́ fún ní ìpínlẹ̀ tàwọn. níbo wá ni ẹni tí NDC bá fà kalẹ̀ yóò ti wọlé o, ní ìpínlẹ̀ wo? ṣùgbọ́n ọ̀rọ̀ tí Obi sọ níbi ìpàdé gbogbogbò NDC yàtọ̀ sí èyí tí àwọn ará APC yìí ń sọ. Obi ní àwọn wá fi nǹkan ńlá kan lélẹ̀ tí kò sí irú ẹ̀ rí nílẹ̀ wa ni, pé àwọn wá gbé ẹgbẹ́ òṣèlú tí yóò mọ Haúsá ní Haúsá, tí yóò mọ Ìgbò ní Ìgbò, tí yóò mọ Yorùbá ní Yorùbá, tí yóò sì mọ̀ pé ọmọ Nàìjíríà kan náà ní gbogbo wa, tí yóò wá fi ààyè àsìkò tí kálukú yóò máa ṣèjọba àti dídarí orílẹ̀-èdè yìí sílẹ̀, tí yóò jẹ́ kí North ṣe nígbà tó bá kàn wọ́n, tí àwọn ará South náà yóò sì ṣe lẹ́yìn tí North bá ṣe tiwọn tán, èyí tí ò ní jẹ́ kí wàhálà kankan wà lórílẹ̀-èdè wa mọ́. ó ní ohun tí àwọn wá ṣe nìyẹn, àwọn wá fi ẹsẹ̀ Nàìjíríà tuntun múlẹ̀ ní, nígbà tí gbogbo ìlú bá sì dìbò fáwọn tí wọ́n rí àpẹẹrẹ rere tí àwọn bá fi lélẹ̀, àwọn náà yóò rí i pé láti ìgbà náà ní nǹkan yóò ti máa yí padà ní Nàìjíríà, tí Nàìjíríà yóò sì bẹ̀rẹ̀ sí í dáa lójú gbogbo wa. bí òun ti wí náà ni Kwankwanso wí. ṣé olómele kì í dájọ́ eré? ẹsẹ̀ oníṣàngó ò gbọ́dọ̀ yá ju ohun tí bàtà bá ń wí lọ. ó ní yàtọ̀ sí pé òun faramọ́ ètò náà dáadáa, ìyẹn ètò tí NDC gbé kalẹ̀ láti fa ẹni tí yóò du ipò ààrẹ láti gúúsù jáde, pé ọ̀pọ̀ ohun tí Obi sọ náà ló ń faramọ́. ó ní bí Nàìjíríà ti wà yìí, níbi tí opó pọ̀ lọ ṣùà, tí àwọn ọmọ aláìní ìyá, àwọn ọmọ aláìní bàbá sì pọ̀ lọ jàrú, kò sóhun tó yẹ kí ọmọ Nàìjíríà ṣe ju láti pààrọ̀ ìjọba yìí kí wọ́n lè fojú kan ìjọba tó dáa láyé wọn. àwọn aṣáájú ẹgbẹ́ ADC làwọn èèyàn tún rò pé kí wọ́n wí kinní kan, àmọ́ níṣẹ́ lẹ́nu wọn wọ wòwò. láti ọ̀dọ̀ wọn ẹyẹ ò kọrin, ẹ̀gà ò sẹ̀, ohun gbogbo pa lọ́lọ́ ni. ìdí ni pé ohun táwọn èèyàn ti ń wá lọ́dọ̀ wọn náà ni kí wọ́n kéde láti ilẹ̀ pé àwọn ti sún olùdíje fún ipò ààrẹ ní Nàìjíríà nínú ẹgbẹ́ àwọn sí gúúsù, pé ẹnikẹ́ni láti àríwá kò ní í du ipò lórúkọ àwọn. ohun táwọn èèyàn ń retí nìyẹn, ohun tí ìbá sì sáré gbé ẹgbẹ́ ADC ga ni. àmọ́ nítorí pé Àtíkù fẹ́ du ipò náà, ó ṣàtakú pé òun ò gbà. kò sẹ́nìkan tó láyà láti sọ́ọ̀kù lójú pé kò dáa kí ẹnikẹ́ni dupò ààrẹ Nàìjíríà láti North lásìkò yìí. wọ́n wò ó títí táwọn Peter Obi fi gbẹ̀yẹ mọ́ wọn lọ́wọ́, tí wọ́n bínú kúrò nínú ẹgbẹ́ náà, tí ohun gbogbo sì polúkúrúmuṣu. níbi tí ọ̀rọ̀ wá dé yìí, àwọn èèyàn ò fẹ́ kọjú sí wọn nínú ADC mọ́ o, torí àwọn ADC fúnra wọn kò kúkú tiẹ̀ rójú ara wọn. ẹgbẹ́ NDC ló kù táyé dojúkọ bí ẹgbẹ́ alátakò. kódà àwọn tí àwọn aṣáájú ẹgbẹ́ APC ń wò láwò tún wò nìyẹn báyìí, tí wọ́n sì ń fi gbogbo ara múra sílẹ̀ dè wọ́n, tí wọ́n ń sọ pé ẹni tí ò bá ní jẹ́ kéèyàn jẹun yó, èèyàn yóò ti tètè ro tiẹ̀ mọ́kà láti bẹ̀rẹ̀ ni o. èyí tí NDC pàápàá sì rawọ́lé yìí, ibi tí wọn yóò bá a dé kò tí ì sẹ́ni tó mọ̀ o, kí kálukú dẹjú sílẹ̀ máa wòye ni. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ òfin tuntun tí wọ́n ṣe nínú ẹgbẹ́ NDC yìí pẹ̀lú bó ṣe kan Peter Obi àti Rabiu Kwankwanso wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. àákú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ tòní o.